Ẹ kúlé là ń kára lé ẹ̀yin olólùfẹ́ wa, ẹ kú dédé àsìkò yìí, ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírò ayé pẹ̀lú Yèyé Òréńté àti bàbá àlùbáríkà Wẹ̀bìdànù ní ìlú Ìgbòdù. Lórí ètò lénìí kí lẹ gbọ́ wá fún yín, kí la fẹ́ sọ, kí la fẹ́ gbé yẹ̀wò lórí ètò. Lénìí ẹ wá nǹkan fìdílé nǹkan, bàbá àlùbáríkà wà kálẹ̀ láti yànnàná ohun tí a bá gbé wá fún wọn ní èní. Bàbá ẹ kú dédé èyí àsìkò. oge àdúrà wa gbà o, Àmín. a rí àánú gbà o, Àmín. a rí àánú lò o, Àmín. àní ṣìṣe o, Àmín. àní ṣìjẹ o, Àmín. àní ṣìlẹ̀tẹ̀ o, Àmín. àṣẹ lọ. Bàbá lénìí ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò ni, ká pè wọ́n ní orúkọ tí ó lè yé àwọn NURTW, àwọn national, gẹ́gẹ́ bí MC Olúọmọ tí ó jẹ́ chairman wọn ní Èkó tí wọ́n ní lọ sí Àbújá. MC ti wà l'Àbújá, bàbá Bàrúwá àwọn náà dẹ̀ ló wà l'Àbújá tẹ́lẹ̀, wọ́n ṣàdí pé wọ́n lọ ilé ẹjọ́, wọ́n ní ilé ẹjọ́ ní kí bàbá Bàrúwá kó lọ di ọ́fíìsì mú, pé kí MC kó kúrò ní Àbújá, pé bàbá Bàrúwá ní ilé ẹjọ́ fi síbẹ̀, ṣùgbọ́n àwọn MC ní òun ò ní kúrò ní ọ́fíìsì o, òun lòun máa ṣe pírẹ́sídẹ́ǹtì o, ìyẹn alága àgbà pátápátá, ṣùgbọ́n àwọn Bàrúwá lọ gbàjọba. Ó wá di pé ní àná ọ̀sẹ̀ tá wà yìí ṣá, bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe lọ mú Bàrúwá kúrò ní ọ́fíìsì tí wọ́n lọ arrest nìyẹn. So báyìí sìn ilé ẹjọ́ dá Bàrúwá padà, ṣùgbọ́n MC lòun ò ní kúrò. MC ti wá padà síbẹ̀ báyìí, àwọn ọlọ́pàá àwọn sójà wọ́n sin MC lọ sí ọ́fíìsì, àwọn ọlọ́pàá ti wá arrest bàbá Bàrúwá. Ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí, Yorùbá dẹ̀ máa ń pòwe kan wá ní bí ọba kan ò kú, ọba kan ò lè jẹ tó ṣe bí òwe sá o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ṣé èèyàn kan tún ga ju ilé ẹjọ́ lọ ni? èyí oge ò rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Bẹ́ẹ̀ni. Wọ́n ní ọ̀rọ̀ yìí tóbi ká fọ̀bẹ bù ú, ẹnu náà là á fi sọ ọ́. Ọ̀rọ̀ tó bá ṣe sọ ni o. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ tí ò bá ṣe sọ èèyàn ó dákẹ́ ni o, ni wọ́n fi wá máa sọ pé èèyàn kì í dákẹ́ kó tẹ́jọ́ dá o. Ṣó yé yín báwọn? Bẹ́ẹ̀ni sà. Sórí téèyàn bá lẹ́ni nígbìmọ̀ tó bá rojú ẹ̀ bí àre ni wọ́n ó dá. Ṣé ẹ rí tó bá jẹ́ pé wọ́n ń jẹ́ ká fọ̀rọ̀ òfin tó ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí, Nàìjíríà ó dáa. Bọ́tì ẹjọ́ tí wọ́n ń dá fọ́mọ olówó nǹkan ni wọ́n ń dá fọ́mọ tálíkà o. Ẹjọ́ tí wọ́n ń dá fún àwọn tí wọ́n jẹ́ èèyàn ńlá nǹkan ni wọ́n ń dá fáwọn tí ò léèyàn. Okay, good. Tí tálíkà bá wọ ní one way, ó lè lọ ọgbà ẹ̀wọ̀n. Tó lówó bá gba BRT l'Ékòó, yóò gbé mọ́tò délé o. Ṣe bójú ọ̀nà tí wọ́n ní a máa rìn kan náà ni, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ìṣọwọ́ṣe ọmọ onímọ́tò wọ́n èé sọ̀rọ̀ ọmọ onímọ́tò mọ́. Kí ni oní mo wí? Wọ́n sọ̀rọ̀ onímọ́tò mọ́. Torí pilot ni wọ́n, àwọn tó ń wa pléènì ni wọ́n, tí wọ́n tún burú ju pléènì lọ torí lẹ́ẹ̀lẹ́ làwọn ń rìn. Ó yẹ kí wọ́n fi òfin sọ̀rọ̀ wọn. Ó yẹ kí wọ́n gbé ìwà jàgídíjàgan, kí wọ́n gbé kúrò ńlẹ̀. Good. Ó dẹ̀ yẹ kéèyàn ó bẹ̀rù òfin. Ó dẹ̀ yẹ kéèyàn ó bẹ̀rù pé ipò yìí ńjọ́ kan yóò padà bọ́ lọ́wọ́ òun. Téèyàn bá fi ìjà bọ́ síbì kan, ṣé yóò wá máa fi ìjà máa lo bì kan lọ? Kò lè máa fi ìjà lo ayé lọ. N bá ní pé ilé ẹjọ́
òfin nílé ẹjọ́ fi dá fún wọn pé òun ló right. Èèyàn mímọ̀ ló ń fi sọ pé òun ò ní kúrò ńbẹ̀, ẹ má jẹ́ ká tanra wa jẹ. Ṣé gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi tó? Pé èmi tí mo mọ lágbájá lókè, èmi tí mo mọ làkèṣù lókè, ṣé ilé ẹjọ́ wá dájọ́? Bí ilé ẹjọ́ dájọ́ tiẹ̀, ó dá tiẹ̀ nìyẹn. Wọ́n gbọ́ pé wọ́n ní ọba kan ó wá ránṣẹ́ sáwọn kan pé ẹnìkan wà lẹ́wọ̀n pé kí wọ́n tètè yọ kúrò ńbẹ̀ o, kí wọ́n má rí bínú o. Ṣé ìjọba àwarawa nù? Ó yẹ ká bọ̀wọ̀ òfin. Àìníbẹ̀rù Ọlọ́run ló ń ṣe wá. Àìní pé àìbẹ̀rù Ọlọ́run ló wà lẹ́mìí ọkàn àti kálukú ọ̀jẹ̀ ní kálukú ń wá. Tí ilé ẹjọ́ bá ti dájọ́, ó ti dáa nìyẹn. Ó dẹ̀ ní àwọn amòfin wọ́n sì dá. Ṣé wọ́n wà ní ṣe bọ́lọ́run ló yan ìjọba? Ọlọ́run ló sì yan adájọ́. Adájọ́ jẹ́ nǹkan kan tó jẹ́ pé Ọlọ́run yàn gẹ́gẹ́ bí ọmọ ìránṣẹ́ òun ni. Bí ìjọba ṣẹ̀, wọ́n á mú adájọ́ ní ó dá. Bí ọlọ́pàá ṣẹ̀, wọ́n á mú, wọ́n á gbé lọ ilé ẹjọ́, adájọ́ òun ni ó dá. Bí sójà ṣẹ̀, wọ́n á mú, wọ́n á gbé lọ ilé ẹjọ́, adájọ́ òun ni ó dá. Good. Bọ́ba ìlú ṣẹ̀, wọ́n á mú, wọ́n á gbé lọ ilé ẹjọ́, ilé ẹjọ́ á dá. Ọlọ́pàá tí wọ́n bá fẹ́ gba béèlì èèyàn, tí lọ́ọ̀yà bá débẹ̀, wọ́n á ní àwọn ń ṣèwádìí ọ̀rọ̀ lọ́wọ́. Ẹ jẹ́ a parí ìwádìí tiwa. Tọ́rọ̀ bá di kóòtù, ẹ lọ pàdé alábàárà yín ńbẹ̀. Ṣó mọ̀ pé wọ́n ti sòótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? Nígbà tí ọlọ́pàá ń sọ bẹ́ẹ̀, ilé ẹjọ́ náà wọ́n ń darí ọ̀rọ̀ sí. Gbogbo tí wọ́n bá sọ, ilé ẹjọ́ náà pọ̀ tí adájọ́, ẹ̀yin adájọ́, ẹ̀yin tí wọ́n ń dájọ́ fún, ẹ sì bẹ̀rù Ọlọ́run. Kẹ́rù ọmọ wa bá dájọ́ pé tí n bá dájọ́ òótọ́, ẹ̀mí òun ò ní gùn. Tó ń bá dájọ́ òótọ́, wọ́n máa fìbọn wá òun kiri. Tó ń bá dájọ́ òótọ́, wọn ò ní lè ríbi rìn mọ́ ní Nàìjíríà tá a jọ wà yìí, tá à ń sì ń ṣèjọba àwa ara wa. Wàtákùláhà. Kí ló dé tẹ̀ ìjà páyà Ọlọ́run? Ìbínú Ọlọ́run là ń nawọ́ sí yìí, àfi k'Ọlọ́run ṣàánú wa. Wàhálà Ọlọ́run kálukú ń wá yìí kò dáa. Ní tèmi fọwọ́ sí, bádájọ́ ṣe dáa yẹn, òun nìkan ṣe torí adájọ́ ọ̀run ló yan tayé láṣojú. Tí ó bá sí tìjọba, èyí oge ikú ò bá pọ̀ o. Ẹ̀dá lè máa bẹ́ra wọn lórí o. Bàbá ta ni ó mú ló bá máa gbọ́ o. Kí ni mo wí? Bàbá ta ni ó mú? Pé kò sí bàbá ẹni tó máa mú mi. Ẹ lọ pa bọ̀ tí ẹ wọ́n ní tọ́wọ́ ìjọba bá tì ọ́, ìjọba amúnimábẹ́. Kí ni mo wí? Ìjọba amúnimábẹ́. Àwọn tí ọba gbọ́n wa níjọba amúnimóògùn, ta ló lóògùn? Ìjọba gan lóògùn. Kí ni mo wí? Ìjọba gangan lò. Ìjọba gan oògùn ni wọ́n. Ẹni ó sì lówó ju ni ló lóògùn ju ni lọ. Ńjọ́ ogun là ságùn, àtogun àtògùn, gbogbo ẹ̀ máa ń lani lóògùn nígbà ogun. Ìbẹ̀rù Ọlọ́run ló yẹ ká rántí o. Ìbẹ̀rù Ọlọ́run ló yẹ ká rántí o. Ọlọ́run dákun, má nà wá lọ́pàá àsáré-kí o. Àmín. Ọlọ́run má nà wá lọ́pàá jànjàn. Ẹ̀yin onímọ́tò, ẹ mọ bí tẹ́ ẹ ti pàdé sí Ògún lẹ̀ ń ṣe. Ògún ò fẹ́ ká máa bára wa jà. Ògún ò fẹ́ bínú ká máa bínú síra wa. Àwọn èèyàn tí ó bá gbọ́n wa ní tógun bá gbalé, àwọn gbàta. Òòṣà tó gbalé ó lè gbàta mọ́ èèyàn lọ́wọ́. Ìmùlẹ̀ gan lògùn.
Ògún lákàáyé, Ògún ń bẹ o, ha, Ògún ni pléènì o, Ògún ni mọ́tò o, Ògún ni o. Àwọn tó bá ń ṣiṣẹ́ Ògún ìmùlẹ̀ ni. Ẹ dákun torí Ọlọ́run, ẹ má dá wàhálà lẹ̀, ẹ má dá ìjà lẹ̀, ẹ má dọ̀tẹ̀ lẹ̀, ẹ má dá yọnu lẹ̀. Ẹni wọ́n bá ti díje ilé ẹjọ́ bá dáa fún kó ṣe tiẹ̀. Tó bá dẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀ yìí náà ni MC ni, tó bá jẹ́ pé kì í tí ṣe tiẹ̀ tán, ẹjọ́ ó ṣe tán. Tó bá dẹ̀ jẹ́ pé ilé ẹjọ́ ló dá níbi ọba dá sí, tẹ́ ẹ rí i pé ilé ẹjọ́ ló dá, ọ̀rọ̀ òfin ni ẹ fi lò ó, ọ̀rọ̀ òfin ni ẹ fi lò ó. Ẹ dákun, ẹ má dá wàhálà lẹ̀ sí Nàìjíríà o. Ti Boko Haram àìrí yanjú, tọ̀rọ̀ epo ojoojúmọ́ àìrí yanjú, à ń jínigbé àìrí yanjú, ebi ń pa wá, ẹ̀yin ń jà. Ṣé wọ́n ń gbèjà Nàìjíríà nù àbẹ́ ń dákún ṣòro Nàìjíríà? À sì ń pè kálukú lọ́mọ rere Nàìjíríà. Gbogbo ẹ̀dá tí ń bá ń da Nàìjíríà rú, ẹ má jà yí òhun padà o. Ẹ má jà yí òhun padà o. Àwa la ànáàsì ìbò, àwa la sọ pé lágbájá ó wọlé, yóò wọlé, Tàkásùgbé ó wọlé, yóò wọlé látàyè Ṣàgàrí tá a sì ti ń bá bọ́ọ̀dì sí. Táwọn bàbá wa ní sọ pé Ṣàgàrí ò ní wọlé, mo ní yóò lèmi sì rí wájú yìí, ó wọlé. Aṣọ ti Yar'Adua, Ọlọ́run fún wa sọ, ta ní ń sọ? Aṣọ ti Ọbásanjọ́, Ọlọ́run fún wa sọ, ta ní ń sọ? Ọlọ́run ní ń gbé èèyàn sípò, Ọlọ́run ní ń yọ èèyàn nípò. Tẹ́ bá lẹ̀ ní fi bẹ́ẹ̀lẹ̀ tí kú bá yọ ń tọ̀hún nípò nǹkan, ṣé yóò mọ̀ Ọlọ́run? Ọlọ́run má jà ṣàìsàn, Ọlọ́run má jà arúgbó àṣẹ̀tì. Ẹ fi ọjọ́ iwájú ní ẹ fi tó pé ẹ mọ ibi tẹ́ pàdé. Èèyàn ò lè kúrò lórí ipò kẹ́rù ọmọ bá, kéèyàn ó kúrò lórí ipò l'Ábùjá kẹ́rù Èkó máa bá, kéèyàn ó kúrò lórí ipò l'Ábùjá kẹ́rù Abẹ́òkúta máa bá. Ẹ dákun torí Ọlọ́run, ọ̀rọ̀ bí Nàìjíríà ó ṣe lójútùú ní ẹ jẹ́ ká wá. Epo wọn, orílẹ̀-èdè kan wọ́n ń jagun, àwọn ń bẹ lọ́hùn, ẹ̀yin náà wá tó gbé tiyín wá, tẹ́ gbé lọ́wọ́. Iṣẹ́ Ògún ni o. Ògún kẹ̀dẹ̀rẹ́ ó lágbára ju gbogbo nǹkan lọ o. Ògún ò ní bá wa jà o. Ọlọ́run ò ní fògún bá wa jà o. Ọlọ́run ò ní fògún bá wa jà o. A ní rí bínú orin o. Ọlọ́run fi sọ ẹ̀sọ́ kálukú àtẹgbẹ́ kìíní àtẹgbẹ́ kejì bí wọ́n bá sọ sí ẹjọ́ wà bẹ́ẹ̀. Ẹ dákun, ẹ má jẹ́ kẹ́mi máa sọnù, ẹ má sì máa para yín nítorí ipò. Ayé ò tán o, ọ̀run ni ó kàn o. Ayé ò tán o, ọ̀run ni ó kàn o. Ọ̀run gangan ló yẹ ká máa fi sọ́kàn ní ṣẹ́jú pé kí ni ó pa wá. Ó dijọ́ mẹ́jọ yìí yóò gé o. Wọ́n ní ọ̀run ni ká máa fi sọ́kàn pé ìjọ́ kan a máa kúrò láyé. Gbogbo alágbára ayé àṣekínni, ayé àtún. Ẹ kàn sí bàbá àlùbáríkà Awẹ́bídà nílùú Ìgbòdù. Tẹ́ bá ti ń bọ̀ dé Ìkòròdú garage, mọ́tò lọ sí Ìjọdẹ bọ́lẹ̀ ní Ìgbòdù junction, ẹ ti rí soundboard, tàbí kẹ́ ẹ pè 08023829492, 08023829492. Ire ó dàbọ̀.